A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ìjọba àpapọ̀ ti ní ikọ̀ Super Eagles ṣì jẹ́ ìwúrí fún wọn pẹ̀lú bí wọ́n ti pàdánù sí ọwọ́ Morocco pẹ̀lú pẹnáùtì níbi ìdíje 2026 African Cup of Nations AFCON tó ń lọ lọ́wọ́. Àfihàn yìí jẹyọ nínú àtẹ̀jáde òní láti ọwọ́ Mínísítà fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Mohammed Idris ní ìlú Àbújá. Ó dúpẹ́ lọ́wọ́ Super Eagles fún ìgbìyànjú wọn àti bí wọ́n ti ṣaṣojú orílẹ̀-èdè pẹ̀lú ìwúrí àti ìwà ọmọlúàbí. Mínísítà ní pẹ̀lú wípé wọ́n fìdí rẹmi, wọ́n ṣe àfihàn ìwà àjùmọ̀ṣe teamwork and resilience láwọn ìwà tí ó ṣe pàtàkì jù fún orílẹ̀-èdè tí wọ́n ṣaṣojú. Idris ní inú ọmọ Nàìjíríà dùn sí wọn fún ìdùnnú àti ìrètí tí wọ́n fún orílẹ̀-èdè bí ìdíje yìí ṣe ń lọ lọ́wọ́. Iléeṣẹ́ ìròyìn náà ní jábọ̀ wípé ìpele semi-finals tí Nàìjíríà gbá pẹ̀lú Morocco parí pẹ̀lú àmì ayò 4-0 níbi penalty shootout tí ó gbè lẹ́yìn orílẹ̀-èdè tó gbàlejò Morocco. Ìdíje tí ó wáyé ní pápá ìṣeré Prince Moulay Abdellah ní Rabat ni ó parí pẹ̀lú ọ̀mì lẹ́yìn full time 90 minutes àti extra time 30 minutes. Morocco yóò wá kò ní ọjọ́ àìkú níbi ìdíje tí ó parí pẹ̀lú Teranga Lions of Senegal ní Rabat bí Nàìjíríà yóò ṣe kojú àwọn ọmọ Pharaoh ní Egypt fún ipò kẹta tí yóò wáyé ní pápá ìṣeré Mohammed IV ní Casablanca. Èyí ń wáyé bí alága iléeṣẹ́ BUA Abdulsamad Rabiu ṣe kéde lónìí wípé òun yóò mú ìlérí òun ṣẹ pẹ̀lú $500,000 $500,000 tí ó ṣèlérí fún ikọ̀ Super Eagles pẹ̀lú wípé wọn ò jáwé olúborí. Bí a kò bá gbàgbé wípé Rabiu jẹ́jẹ́ owó fún ikọ̀ Super Eagles ṣíwájú ìdíje gẹ́gẹ́ bí ara ìgbìyànjú àti ṣí wọn lórí àti lépa àṣeyọrí kí wọ́n tó wá pàdánù sí ọwọ́ Morocco lánàá. Nínú ọ̀rọ̀ Rabiu lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni ó ti gbóríyìn fún ikọ̀ Nàìjíríà fún okun, akíkanjú àti ẹ̀mí akin fún gbogbo àkókò tí wọ́n fi díje, bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n lè má jáwé olúborí ṣùgbọ́n wọ́n jẹ́ ìwúrí fún Nàìjíríà. Ó ní nígbà mìíràn ìgbésẹ̀ wa lè má fún wa ní ohun tí à ń fẹ́ ṣùgbọ́n ẹ̀mí akíkanjú àti ìṣọ̀kan tí wọ́n ṣe àfihàn ṣe iyebíye fún mímọrírì iṣẹ́ takuntakun wọn ní Rabiu fi fìdí ẹ̀ múlẹ̀ wípé owó tí òun jẹ́jẹ́ rẹ̀ síwájú àkókò yìí yóò di sísan láti fi mọ rírì ìdùnnú tí wọ́n mú wá Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kò dín ní kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́tàdínlógún 17 tricycles àti ọkọ̀ àjàgbé-epo méjì tí ó parun níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná tí ó wáyé ní ilé epo ní ọjọ́ Ìṣẹ́gun ní ìpínlẹ̀ Kano. Alukoro iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Kano Saminu Abdullahi fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde àná bí ó ti ní ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ wáyé láàrin aago 9:15 alẹ́ ní ilé epo AA Ayagi Abúlé Kayin lójúnà Gwazo ìjọba ìbílẹ̀ Kabo. Abdullahi ṣàlàyé wípé iléeṣẹ́ wọn gba ìpè pàjáwìrì láti ọ̀dọ̀ òṣìṣẹ́ iléeṣẹ́ wọn kan Muhammad Wada Abdulsalam láti ṣe àfisùn ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ní Gwazo. Àwọn òṣìṣẹ́ wọn láti ẹ̀ka Rijiya Zaki kórajọ tí wọ́n fi súré dé ibi ìṣẹ̀lẹ̀. Bí wọ́n ti dé ibẹ̀ ni wọ́n bá ọkọ̀ àjàgbé epo bẹtiró tí iná ṣẹ́yọ lára rẹ̀ bí ó ti ń já epo lọ́wọ́. Wọ́n ní kọ̀mpátmẹ́ǹtì méjì ara ọkọ̀ yìí ti já epo tán sínú underground tank. Kọ̀mpátmẹ́ǹtì mẹ́ta yòókù tí ọ̀kọ̀ọ̀kan gbé epo 5,000 lítà 5,000 litres ni wọ́n ń já lọ́wọ́ tí iná fi ṣẹ́yọ. Ó fi kún un wípé iná yìí jó ọkọ̀ àjàgbé run. Abdullahi ní ìṣẹ̀lẹ̀ kejì wáyé ní iléeṣẹ́ epo Al-Wahida Nigeria Limited ní Rimin Kebe Tashin Quarter ìjọba ìbílẹ̀ Nasarawa pẹ̀lú ọkọ̀ àjàgbé epo tí ó jẹ́ ti iléeṣẹ́ BA Bello tí ó gbé epo 45,000 litres. Níbi ó ti ń já epo ni iná ti ṣẹ́yọ mọ́ òun náà lára. Iná yìí ba orí ọkọ̀ àti ara rẹ̀ jẹ́ pẹ̀lú ọkọ̀ kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́tàdínlógún tí ó jóná kanlẹ̀. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ríbi paná yìí láti dènà kí ó má bàa ràn mọ́ dé ibòmíràn. Nígbà tí ó ń fèsì lórí ìṣẹ̀lẹ̀, adarí iléeṣẹ́ panápaná Sanni Anas rọ ará ìlú
pàápàá jùlọ àwọn onílé epo àti awakọ̀ àjàgbé, kí wọ́n máa tẹ̀lé gbogbo ìlànà òfin lórí ààbò níbi wọ́n ti ń já epo àti bí wọ́n ṣe ń ṣàmójútó ohun tí ó lè gbiná (flammable materials). Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Bí ìdìbò gbogboògbò ọdún 2027 ṣe ń súnmọ́lé ní ìpínlẹ̀ Èkó, gómìnà àná fún ìpínlẹ̀ Èkó Akinwumi Ambode ti farahàn bí àwọn alágbára àárín ẹgbẹ́ ṣe ń wòye lórí wípé kí wọ́n sún èròǹgbà Ṣèyí Tinubu fún ipò gómìnà di ọdún 2031. Ìdíje yìí ti ń gbáradì láti jẹ́ ọ̀kan lára ìdíje tí yóò lágbára jù pẹ̀lú bí àwọn alágbára ṣe ń du ipò. Ṣèyí, ẹni ogójì ọdún tí ó jẹ́ ọmọkùnrin Ààrẹ Bọ́lá Tinubu, ní àwọn ẹgbẹ́ ọ̀dọ́ kan ní ilẹ̀ òkèèrè rí gẹ́gẹ́ bí ẹni ipò gómìnà tọ́ sí. Ọdún tí ó kọjá ní oríṣiríṣi ìbuwọ́lù (endorsement) wá láti ẹgbẹ́ Coalition of Nigerian Youth Leaders, The Future Platforms àti apá kan láti agbègbè ọmọ Nàìjíríà tí wọ́n fi ilẹ̀ òkèèrè ṣebùgbé, tí wọ́n rọ̀ ọ́ kí ó kéde èròǹgbà rẹ̀ àti díje. Ìgbésẹ̀ yìí ni a gbọ́ wípé ó dọwọ́ rú fún ìgbìmọ̀ Governance Advisory Council (GAC). Bí Ṣèyí ṣe kọ̀ àti sọ èròǹgbà rẹ̀ tàbí gbọ́ ọ̀rọ̀ kankan lẹ́nu bàbá rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀. Bí ó bá máa fi di ọdún 2027, ní ìrètí wà wípé ìpínlẹ̀ Èkó yóò ní gómìnà tuntun lẹ́yìn tí Babájídé Sanwó-Olú bá parí sáà ẹlẹ́ẹ̀kejì tí òfin fi ààyè gbà. Ṣùgbọ́n àpẹẹrẹ fi ojú hàn wípé Ambode ní àwọn alágbára àárín ẹgbẹ́ òṣèlú fojú sí láti padà wá parí sáà rẹ̀ kejì kí ó lè ṣí ààyè sílẹ̀ fún Ṣèyí Tinubu ní ọdún 2031. Bí a kò bá gbàgbé wípé Ambode pínyà pẹ̀lú Tinubu àti àwọn adarí APC ìpínlẹ̀ Èkó síwájú ìdìbò ọdún 2019 tí wọ́n fi kọ̀ àti fún un ní tíkẹ́ẹ̀tì. Èyí ló mú pàdánù sí ọwọ́ Sanwó-Olú níbi ìdìbò abẹ́lé tí Sanwó-Olú fi di gómìnà. Orísun ìròyìn láàrin GAC ni a gbọ́ wípé wọ́n ń ṣiṣẹ́ láti fi dá ìdíje du ipò gómìnà Ṣèyí Tinubu dúró de ọdún 2031 pẹ̀lú àwáwí ìtẹ̀síwájú ẹgbẹ́ (Party Continuity and Strategic Planning). Orísun ìròyìn yìí sọ fún akọ̀ròyìn wípé bí ó tilẹ̀ jẹ́ wípé látilẹ̀ ni Ṣèyí ti ní èròǹgbà àti díje, wọ́n gbà á nímọ̀ràn kí ó tẹ̀ jẹ́jẹ́, gbárùkù ti bàbá rẹ̀ fún ìdíje sáà ẹlẹ́ẹ̀kejì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) ti ní iṣẹ́ àkànṣe oní-mílíọ̀nù $9 tí ìjọba àpapọ̀ bu ọwọ́ lù lórí ètò ààbò Nàìjíríà láti ilẹ̀ United States jẹ́ awúrúju. Ẹgbẹ́ alátakò ní ìgbìyànjú ìjọba àti sunwọ̀n sí ilẹ̀ òkèèrè tí ọmọ orílẹ̀-èdè ń làkàkà nínú ìṣẹ́ kò lẹ́tọ̀ọ́. Nínú àtẹ̀jáde tí akọ̀wé ẹgbẹ́ Bọ́lájí Abdullahi bu ọwọ́ lù ni wọ́n ti ṣàlàyé wípé ìnáwó yìí ṣe àfihàn ìgbàgbé ohun tí ó ṣe pàtàkì (misplaced priorities), pàápàá jùlọ lákòókò tí wọ́n ṣekú pa ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ orílẹ̀-èdè tí àwọn mìíràn kò ní àǹfààní àti jẹ oúnjẹ mẹ́ta lójúmọ́. Wọ́n ní kò sí iye owó tí ìjọba lè san fún lọ́bì lọ́kòkò tí ó lè dáwọ́ bo ìjákulẹ̀ ìjọba àti dáàbò bo ẹ̀mí àti dúkìá. Ìròyìn kan jẹ jáde lórí bí ìjọba àpapọ̀ ṣe gba ilé-iṣẹ́ kan lobby firm láti bá wọn bá ìjọba US sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ àti dáàbò bo àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà. Nígbà tí wọ́n ń fèsì, ní agbẹnusọ ADC ní kò sí ìjọba kankan láfíríkà tí ó lè ná irúfẹ́ owó báyìí. Bí ó tilẹ̀ jẹ́ wípé ADC mọ rírì pàtàkì ṣíṣe aṣojú orílẹ̀-èdè ní ilẹ̀ òkèèrè, síbẹ̀ mílíọ̀nù $9 ti pọ̀jù lákòókò tí ọmọ orílẹ̀-èdè ń làkàkà àti ra oúnjẹ, epo àti àwọn ohun èlò tí ó ṣe kókó (basic needs). Wọ́n ní lọ́bì láti ṣe ìmóríyá fún àwọn adarí ilẹ̀ òkèèrè kò lè ṣe pàṣípààrọ̀ fún ìfòpinsí ìtàjẹ̀sílẹ̀ tó ń lọ lórílẹ̀-èdè. Wọ́n ní ààrẹ tó kéde ìlú ò fararọ lórí ààbò tó wá tẹkọ̀ létí lọ ìsinmi ní ilẹ̀ òkèèrè kò lè rí ìyọ́nú public relations firm gbà, pàápàá jùlọ tí ó tún dá lórí màgòmágó. Agbẹnusọ ADC ní orílẹ̀-èdè kò nílò àrékérekè, ohun tí ó nílò ní adarí. Ìdáàbòbò aráàlú ni ó yẹ kí wọ́n máa ná owó ìlú lé lórí, kì í ṣe kí wọ́n máa pe ara wọn ní ohun tí wọn kò jẹ́ ní ilẹ̀ òkèèrè lẹ́yìn tí wọ́n ti kùnà nínú ọ̀pọ̀lọpọ̀ ojúṣe wọn, pàápàá jùlọ
jùlọ lórí ìdáàbòbò ẹ̀mí àti dúkìá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Kogi Usman Ododo ti pàṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí wó gbogbo ibi ìpamọ́ àwọn adàlúrú ní ìjọba ìbílẹ̀ Okene. Ìgbésẹ̀ yìí bẹ̀rẹ̀ pẹ̀lú wíwó ibi ìpàgọ́ àwọn afurasí Islamic State West African Province ISWAP ní Sambel Idoji lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìkọlù ní agbègbè. Ìròyìn jábọ̀ wípé oṣù díẹ̀ sẹ́yìn ní aláwìyé onímọ̀ ẹ̀sìn Islam Sheikh Gumi ṣe ẹ̀sùn wípé 90% ìkọlù àwọn adàlúrú tí wọ́n ń ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Kogi àti ẹkùn gúúsù ìwọ̀ oòrùn jẹ́ àwọn ọ̀dọ́ ìbìrà. Bákan náà ni wọ́n ní adarí ẹgbẹ́ adàlúrú Ansaru tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún fi ọwọ́ ṣìkún òfin mú láìpẹ́ yìí ni ó lọ́wọ́ nínú ìkọlù tí wọ́n ṣe sí ìjọ Deeper Life ní Okene. Àwọn agbófinró ní ìṣẹ̀lẹ̀ yìí ṣe àfihàn wípé àwọn extremists náà wà ní agbègbè, ṣùgbọ́n gómìnà lérí àti wú gbogbo wọn ti gbòǹgbò kí àlàáfíà lè jọba fún ọjọ́ pípẹ́ ní ìpínlẹ̀ Kogi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.